Season greetings, everyone. God bless you as you join me. Help me share. You're all welcome. Good afternoon, everyone. God bless you as you join me. Season greetings. Shall like a new look with me. Èmi náà jáwé sóbì lénìí. Oh yes. Àbí now. Àwa náà gbọ́dọ̀ show color. Pọ́mọ lọmọ yẹn ọmọ tó ta lẹ́nu. Good afternoon. Season greetings to each and every one of us there. You're welcome. Help me share. Okay, what is wrong? I can see my counter reading, but I can't see people. Okay, let me put on other devices. Now, I might be able to see that I have people there. Ẹ ṣá ń bá mi du page mi ṣá ní gbogbo ìgbà. I just love this picture. I just love this Reverend Mobina's picture. Gbé ọ̀pá Mósè wọn. Ó gbé fúnra wọn lọ́dún yìí. Yeah. You see? Ó gbé ọ̀pá Mósè wọn fúnra wọn. I love that picture. I'm going to save that picture. It's a beautiful picture. Yeah. Beautiful picture. Moraburo mi Bọ́lága náà ńbẹ. Àtàbúrò mi Ọlátọ́ṣọ̀. Oníkálùkù mú position. Àtọmọ mi tó ń gbé tó ń gbé fìlà ọdẹ. I hope you've learned from your mommy the meaning of waking your bá èèyàn gbé fìlà dání. I pity you though, but it's never too late to learn. That is if you want to learn. Tó bá sọ pé ẹnu àgbà mìíràn má gbé fìlà mọ́ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. I will gain nothing from losing anybody in Oschoffa's family. I don't have that in my mind, and it will never cross my mind in Jesus' name. So oníkálùkù jẹ́ kí ọpọlọ kó máa ṣiṣẹ́. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa, k'Olúwa fi lé wa pẹ̀lú wa. Ká ṣiṣẹ́ fún ìjọ Jehovah. Ká sì rántí ọ̀run mímọ́. Ká ṣiṣẹ́ fún ìwẹ̀nùmọ́ ẹ̀mí wa. Ká sì rántí lélà lókè ọ̀run.
k'Olúwa jọ̀wọ́ sọ̀kalẹ̀ sáàrin wa, ká wá fi lè rí hallelujah ìwẹ̀nùmọ́. Michael mímọ́ kó ràn wá lọ́wọ́ kúrò nínú ìdánwò ayé, ká wá fi lè ṣẹ́gun ẹ̀mí èṣù, ká ṣiṣẹ́ pẹ̀lú ìfẹ́. Ègbé ní fènìyàn láti fọkàn fún ìṣúra ayé tí yóò fò lọ. Ó yẹ ká wá péjọ ká ṣiṣẹ́, iṣẹ́ tí Kristi rán wá. Èyí ni yóò mú wa gba adé ògo tí Bàbá ṣèlérí rẹ̀ fún wa. Èyí ni yóò mú wa gba adé ògo tí Bàbá ṣèlérí rẹ̀ fún wa. Hallelujah, hallelujah, hallelujah. Ó ṣe mo potato ju ọmọ tó ta mi wọ sultana ò torí mi náà gbogbo alájọ ṣọdún. Afternoon, my PA PRO, God bless you. Love you like kílódé. Love you like kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn nǹkan kan, ayọ̀ ló bá dé. Good afternoon, good morning, good day, good everything to each and every one of us out there. This is CCC Book of Revelation part 7. À ń tẹ̀síwájú náà ni. À ń tẹ̀síwájú nípa kíkọrin. It's not going to be a long thing. It's not going to be a long program. But it's going to be deep and it's an awareness. Anytime I come here to tell you something, èmi ò kì í sọ̀rọ̀ dànù. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nísìnyí. Torí pé oníṣẹ́ ló ń ṣiṣẹ́ lọ, not me. Oníṣẹ́ ló ń ṣiṣẹ́ lọ. Mo gbọ́ ìpè ọ̀dàgùtàn. Mo gbọ́ ìpè ọ̀dàgùtàn. Jésù ló ní kí n wá máa tẹ̀lé Jésù dé òpin. Máa ṣe ìfẹ́ tí Bàbá, máa ṣe ìfẹ́ tí Ọmọ, bó ti wù kí ìdánwò pọ̀ tó, èmi kò ní fi Jésù lẹ̀. Ará, ẹ wá bá mi yọ̀ nínú ìjọ mímọ́. Ará, ẹ wá bá mi yọ̀, ẹ gbé gbọ́pẹ́ torí Jésù gbọ́ tèmi. Máa tẹ̀lé
lé bàbá mi dé òpin. Hallelujah, hallelujah, hallelujah. God bless each and every one of us. 2024 ó lọ sópin náà nìyẹn. Ibo lèmi àti yín lájọ bá dé ní 2024. Ibo la bá dé, ibo la ṣe dé. Ibo la ṣe dé o. Ibo lèmi àti yín, ibo lájọ ṣe dé o. Nǹkan ni o. Ọlọ́run ọba Elédùmarè kò ní jẹ́ ká ṣe àṣedànù. Àníkú sọ́nà bí èéfín lórúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. You're welcome, you're welcome, you're welcome. Thank you, my darling. Have your photo me, oh. Strike the pose. Ooh. Oh yeah, yeah, yeah. Ẹ máa gé ọmọ tó ta, ọmọ tó dùn. Ẹ máa ya photo yẹn o. Ẹ̀yin. Ooh. Hallelujah. Good evening, good afternoon, good day, good morning, wherever you are watching me from. I give glory to Jehovah Almighty. I've gotten my sight back 100%. I can't even use my glasses anymore. Kò sígbà tí Jésù ò kìí ṣiṣẹ́, tí ò kìí ṣe operation fún yàn. Èmi tó yẹ pé mi ò lè mú ṣákàn rí pé tí n bá tún fi glasses gan sójú ni mi ò kì í rí nǹkan kan mọ́. Ẹ bá mi gbọ́ lọ́hùn tóbi. Allahu Akbar, Tekbir, Allah, Ebank, hallelujah, oh, yeah. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, Ọlọ́run SBG Oschoffa, àkọ́kọ́ SBG Oschoffa nínú igbó lọ́hùn, ẹ bá gbé tóbi, ẹ bá gbé tóbi. Wọ́n ṣe operation yẹn mi ò rí rẹ̀, mo ṣàkọ́kọ́ rí pé mo bẹ̀rẹ̀ sí ní rí kinní ọ̀hún. Bí pé kéèyàn máa rí ṣinṣin strange ṣinṣin máa ṣe báyìí mi mọ̀ pé gbogbo ìgbà yẹn wọ́n ń ṣe operation ní ojú mi, àwọn màlẹ́kà wọ́n wá ń ṣe operation ní ojú mi ni. Ṣé mi ò tún fine ẹ rí pé pẹ̀lú makeup yẹn ó ta lẹ́nu. Ọdún là ń ṣe ẹ jẹ́ ya fọ́tò ọmọ ọlọ́mọ láàrin èrò. Ẹ jẹ́ kí n gbé ara mi kúrò níbi tí àtọ̀rẹ́ mi wà. Ọ̀rẹ́ mi jàlàjàlà, ọ̀rẹ́ mi àjàlà, ẹbí mi àbúrò mi, ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi nínú ìjọ mímọ́ ti Celestial. Hallelujah. Good afternoon, everyone. Good day. God bless you. Bolu, I appreciate you, my love. Thanks a lot. Yeah. Tẹ́ bá mọ̀ iye tí mo fi ṣe glasses ní last year. Ọlọ́run ọba o. Ọlọ́run tóbi. Ṣé rí lens ò kì í fi bẹ́ẹ̀ wọ́n níbà. Ṣé rí frame. Ọmọ gbọ́dọ̀ gbé frame sójú, gbọ́dọ̀ mọ̀ pé ọmọ Jésù ló ń bọ̀. Ó gbọ́dọ̀ rí frame mi pé ọmọ Jésù lélẹ̀. This is your girl, the lady evangelist, Oluwatoyin Obatola Darlington, aka Olomo Plenty. Evangelist that has no frontier. Kaato Sibe of Celestial, Yeye Olomo Yoyo fúnra rẹ̀. Èmi ni mo máa wá, ẹ̀yin náà ni mo máa bá lórúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Àkú ọdún, àkú ìyèdún. Ẹ̀mí Ọlọ́run ní dágbére fèmí àti yín. Today is the 27th of December 2024 and the time here is 2:21 p.m. Central European Time, the same as Nigerian time. 1 hour or 2 hours ahead UK, something like that. Nemorika about 7 or 6 hours in some areas, 8 hours in some areas. Bó ṣe wọ́n lọ́hùn ló ṣe ńlá. Ayé yìí ni oníkálùkù. Àwọn sì fẹ́ máa jí ni nísìn.
bàbá ní ká wo bẹ́ẹ̀ wọ́n ṣe ń jí díẹ̀díẹ̀ bọ̀ ní mọ́ríkàsì lọ́hùn. We thank God for everything that is going on in Celestial Church of Christ. I give glory to Jehovah Almighty. Pé gbogbo atótónu mi nínú 2024 kò já sí asán. Bó tilẹ̀ jẹ́ wípé àrá sán, ìjìjà, atẹ́gùn fẹ́, ṣùgbọ́n ògo fọ́lọ́run ọba pé kò gbé èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín kò gbé lọ. Lórí atótónu mi, lórí ẹ jẹ́ ká tún ọ̀nà Olúwa ṣe, ẹ jẹ́ ká ṣe ọ̀nà rẹ̀ ní mímọ́, ẹ jẹ́ kí ìjọ Celestial jákèjádò àgbáláyé kó ní ìsinmi, ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó ṣe yẹ kó rí, bó ṣe rí fún àwọn àgbàanì. Ní tòótọ́ they had their own flaws, but tí àwọn ọmọ òde òní ó gan tí ó cyclopo ó gẹ̀rẹ̀gẹ̀ jìgẹ̀. Ìdí nìyẹn tí mo sọ pé kẹ́bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè pé pẹ̀lú gbogbo gbàsgbòs, pẹ̀lú gbogbo ipá àti kúkú àti ọfà àti gbogbo ẹ̀, ògo Ọlọ́run ó sì dájú, ó dẹ̀ dúró títí láéláé, ó dẹ̀ máa wà bẹ́ẹ̀ ní ayé àìnípẹ̀kun. Ẹni rán ni níṣẹ́ là bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tí a máa jẹ fún. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé wọ́n sọ pé èmi ni ìdààmú ayé wọn tó lọ. Ẹnikẹ́ni kò jáde kó sọ wípé ṣóhun ṣe bóhun lẹ́nu ẹ̀ mú, kàkà kó dẹ̀ lára ìyá àjẹ́ mi. Obìnrin ni mo fi gbogbo ọmọ mi bí nítorí pé ọwọ́ ẹ̀rọ ló bá dé. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀, èmi kàn lanu ni ọlọ́rọ̀ ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn, òun ló ń sọ̀rọ̀ rẹ̀ jáde. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín, ṣẹ́rí kò sí program kan tí mo bá ṣe tẹ́ bá di tójú mi bá ti ń tanná, tójú mi ti ń tu, tí mo ti rẹ́kọ̀dù yẹn tó ti volume ẹ̀ ti lọ sókè tó ti lọ sílẹ̀, tí bá parí mo máa kọ́kọ́ sùn 3 hours torí pé it's not from just flesh, it's deep down in the spirit of Yahweh ni mo ń ṣe iṣẹ́ ìránṣẹ́ mi. Mi ò dẹ̀, I owe nobody any apology. Far from it. I owe nobody an apology. On the contrary, I will still come out and correct you if the Spirit leads me. Àbúrò mi Ọlátọ́ṣọ̀, kudos to you. I saw your brief kí ni mo fẹ́ sọ, ṣé press release ni mo fẹ́ sọ ni àbí press conference ni mo fẹ́ sọ ni àbí kí ẹ fún mi lóyìnbó sọ ṣé mọ̀ pé mi ò kàwé o, àbí kí ni mo tiẹ̀ ti fẹ́ pè náà, remark, yeah, remark. I will come to that, and I will chip in 1 or 2 things, my darling brother. You are growing up, yeah, you are getting better, and I say thank you to either your PA or your protocol man or your media man. And pẹ̀lú gbogbo ìwọ̀nba wótòwótò tèmi náà ṣe, I'm sure you gain something. But be careful, my darling brother. Be careful. Àsọ̀rọ̀ sọ bó tó bí ẹ̀gbọ́n ẹ̀ ń bí báyìí. God bless you. We come to that. Not today. Because I still have to go and study. Ọ̀rọ̀ yẹn ò ju bí 5 to 7 minutes, but I still have to study. Because I've picked already 3 points in our kotoso, but you know, I need to digest everything very, very well. Now we are going back to the issue in pastor's office. And I pray that things will take, if not 360-degree turn, at least. Ẹ jẹ́ ká fi sílẹ̀ k'Ọlọ́run ọba kó press conference or remarks. God bless you. Thank you, sir. My PA, my PRO. Àwọn olóyìnbó nìyẹn, kí lọmọdé mi mọ̀. Kíkọ̀ wá sí ìgbà kí ṣe gbogbo tẹ̀, kí ìdẹ̀ lọ jókòó kí máa mi hẹlẹ tí bá ti parí ètò kí ló dé. I thank all my fathers, my mothers, my aunts, my cousin, my plenteous for your support, for your spiritual support.
Yes, I feel it to my bones. I thank you for your prayers, for being here each time I'm doing the program. I thank you because I'm not sending anybody any data, but because ẹ rí Ọlọ́run lára mi, ẹ rí ẹwà Ọlọ́run lára mi, ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ, ẹ rí nǹkan kan àbí nǹkan méjì, ẹ rí mú níbẹ̀. Tí ẹ bá ní fi igbá kan bọ̀ kan nú, ẹ mọ̀ pé nǹkan tí mo sọ kì í ṣe pé mo sọ out of hatred, but mo ṣiṣẹ́ ìránṣẹ́ mi ni. I thank each and every one of you. Àgbáyé adalẹ́, ọjà abiyamọ tẹ́ fi ń pọ̀n mi, ẹ bá ìjọmọdé, ẹ bá ìjàgbàlagbà, abiyamọ labiyamọ máa jẹ́, ọjà abiyamọ tẹ́ fi ń pọ̀n mi kò ní tú lójijì, ẹsẹ̀ tèmi náà wà ní wọlé lẹ́yìn yín. Ẹ ṣé mo dúpẹ́, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọ mi Sàwáwù dédé, gbogbo yín pátápátá lórílẹ̀-èdè àgbáyé. Níbi tí ojú òde ṣùgbọ́n tẹ́nu kọjá bẹ̀, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú ọmọ ṣe, ẹ kú abiyamọ, àbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ kú ọ̀rọ̀ Ọlọ́run lára mi. Gbogbo nǹkan tí yín náà kò ní dìbàjẹ́. Olúwa bá mi gbé olùrànlọ́wọ́, ẹ tó máa fi àdúrà tó máa fi jagun fẹ́yìn náà, á bá mi gbé dìde fún yín àti fáwọn ọmọ yín níbikíbi yòówù kó lè kọrí sí. Ẹ ní gbúròó òkèrè ìbànújẹ́, ẹ ní gbúròó òkèrè ìbànújẹ́. Rest in peace mi ò tí ìyá nísìn, ẹ ní rí láéláé lójú fọ́rún láṣẹ Ìdùmarè. Àmín, àmín, àmín lórúkọ Jésù. I use the same opportunity to thank my children for all the neglects, all the abandonment, all the I'm coming. I still have this program to do. I have this write-up to do. I thank them and I appreciate them. May Jehovah Almighty continue to be with each and every one of them, individually and collectively. Inú ilé tí wọn náà, nílé ọkọ, nílé aya kò ní bàjẹ́ ní orúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ tí wọn náà a máa gbọ́ra wọn yé nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wa. Nínú ìdílé ẹnìkọ̀ọ̀kan wọn, ẹnìkọ̀ọ̀kan wa náà ni. I really appreciate you, my darling children. I appreciate you so much. You can never know how much I appreciate my children. They are my gin tonic. They are my booster. And a special one to my special big son. He has done so well in my life for me. And I really appreciate you, my darling. I appreciate you. Omoyajumoke, I appreciate you. You know you are the one I'm talking about already. He's always there. He's always there. Thank you. Thank you, thank you, thank you. Thank you for listening ears. I can't thank you enough, Shumon. I thank you. Èyàn kì í lọ́mọ ìyá jù bẹ́ẹ̀ náà lọ, yọ̀dẹ̀ kì í bímọ jù bẹ́ẹ̀ náà lọ. Gbogbo ọmọ tó bá ta bẹ́yàn jáde kọ́ ni ọmọ ẹ̀. Gbogbo àwọn tí adẹ̀jọ jáde láti inú ìyá kan náà kọ́ ni ẹbí yàn ni àbúrò yàn. Ṣùgbọ́n tó bá wà ńbẹ̀ lásìkò ìgbà tí ojú bá ń pọ́n igún, tí àwòdì bá ti lè báyàn rà, ẹ jẹ́ ká máa dúpẹ́ torí pé àwọn èèyàn ní ọmọ bíi tá a wà. Gbogbo yín pátápátá. My sister there, you are always here anytime I'm online. I think I have to get your name. I think it's Ajibola or something. Modupe Oluwa. I appreciate you. There are some people I always notice. There are some people that I always notice. Kò sí ètò náà tí mo máa gbé kalẹ̀, unless she did not get my notification. No matter where she might be, she will chip in. She might chip in and chip out, but I always notice you. Ogun ọ̀run á dẹ̀ máa notice yín fún rere. I thank you for your support. I thank you for being there.
kò dìgbà tí èèyàn bá gbówó fún yàn pé kéèyàn tiẹ̀ kọ́kọ́ rí yàn báyìí inú yàn máa kọ́kọ́ dùn ni inú yàn máa kọ́kọ́ dùn ni gbogbo ẹ̀yin màámi pátápátá my sister I really appreciate you tẹ́ bá lọ change DP yẹn mo lè má recognize yín mọ́ so DP yẹn ni mo fi recognize yín bàjẹ́ I love you. I'm still going to come back for a Thanksgiving service one of these days. It's just going to be fun, just to appreciate people. And that day I might mention few names, either you like it or not. But this my aunts there. Gelenye nìkan mo fi dá wọn mọ̀ bàjẹ́. Àti aṣọ tí wọ́n wọ̀ yẹn mo mọ̀ wọ́n ni mo lè má morúkọ but tí bá ti mo ti mọ̀ pé àwọn náà ti dé. God bless you. I really love you, my darling sister, aunts from another mother's womb. Now, let's go into today's thank you, Adeshola. God bless you. Oh, look, take a picture. Take a picture. Take a picture. Ooh. God bless you. Now, I don't know the reason why God just put these projects on me, on things that is going on and not properly doing well for each and every member of Celestial Church of Christ. When they sọ pé orílẹ̀-èdè ti bàjẹ́, especially in pastor's office. Pastor's office ní orí torí bá dẹ̀ ti bàjẹ́. Gbogbo ẹja ti bàjẹ́ ni. A máa ń kọrin kan nísẹ̀lẹ̀, a ní ẹ wo òróró kínkínní. Bó ti wà nínú ẹran, ẹ wo òróró kínkínní. Bó ti wà nínú ẹran, tó bá bú mẹ́ran o, á bà gbogbo rẹ̀ jẹ́. Òróró ní dá mẹ́wàá ó máa ṣe jẹ́. Tá bá fẹ́ dáwó dá mẹ́wàá náà máa ń jẹ́ ká rántí pé òróró ni. Ká má ṣe jẹ́. Ṣùgbọ́n dá mẹ́wàá ìyàwó owó gọgọ lónìí. Ǹjẹ́ fún ọ bó ṣe yẹ kẹ́ fún ọ, a máa padà wá sí ibẹ̀ yẹn. Working closely to what is going on in pastor's office wasn't something palatable at all, because I have to step on many toes for things to be right. I'm not right, but when the Lord says, see to this, see to that, kò sígbà kan tí mo sọ pé nǹkan kan ṣẹlẹ̀ tí Olúwa ò dẹ̀ kí jẹ́ pé kí àyípadà títí náà ni díẹ̀díẹ̀ náà ni àyípadà yẹn ṣe ló máa wá, not lẹ́ẹ̀kan ṣo dìjà. I hate nobody, but I'm just here to caution you. I'm here to caution us for this fault. I saw a video in the middle of the night. For the first time, I had to crop that video, half video. I inboxed her with that video, and I appreciated her for doing that video in person of Adasa. She tried for doing that video because we've turned Celestia to another thing completely. I think be ready, Lady White. Santa Claus, tin wono parish, tin wono main in front of the altar. Te ba ṣe ní kitchen, te ṣe ní passage, te ṣe ní anywhere, but gba tó te jẹ́ pé inú iwájú pẹpẹ gan la tin ta basansin, kí ló tún kù. Ṣọmọ kú foríjì kan ni mo rí nsin yẹn. Network ti gbé lọ. Ó dẹ̀ pé ọmọ kú foríjì ni mo rí.
Lashe hi, my darling. How are you? Sister, greetings to you, my sweetheart. Same to the family. God bless you. Àwọn tèmi nìyẹn látàyè tó ti pẹ́ tó tiẹ̀ tó di pé a bẹ̀rẹ̀ sí ṣe fídíò látijọ́ wà tipẹ́tipẹ́ látàyè alálùmọ́lẹ̀ látàyè kùrákù. Now let's go to today's topic. The things that is going on and it's not right. Omosho, you are welcome. And it's not right. For Ajala to wrote this article, I give it to you. You tried. You will see the picture that is down there, and I wrote post over. It's Ajala gbé picture arrest Siori Ibeyen. Same to you, my darling. Omosho to wọlé àbí tó wọlé tó wọ anywhere sha Olúwaṣẹ́gun. God bless you. Ajala gbé photo tare sí inú picture yẹn ni. Ẹ wo picture yẹn dáadáa. Ẹ rí pé ó dá dúró, ó kọ́wọ́ sẹ́yìn, ó gbé photo are, ó shoot ẹ̀ sínú ẹ̀ ni. Bí ilé ayé ṣe gbà nìyẹn. To tẹ́ bá jàjàre photo yín tí wọ́n shoot, tẹ́ bá rí photo ẹnìkan tí wọ́n bá tẹ́ bá rí níbi tí ó yẹ kẹ́ ti rí, kò sí àrà tí wọ́n kì í fi Photoshop ṣe. Nǹkan tí mo gbé sísàlẹ̀ yẹn, wọ́n shoot ẹ̀ ní Photoshop ni, ó gbé photo are sínú ibẹ̀ yẹn ni. Láti fi ṣàlàyé nǹkan tó fẹ́ ṣe, tó fẹ́ sọ. Gbogbo wọn náà àkúkú mẹ́ni tó wà ní in charge Anointment. Gbogbo ẹ ti dàrú ní pastor's office. Bàbá Adéníyì, ẹ pẹ̀lẹ́ kú tí yín, mo gbọ́ pọ́n ti gbá yín sẹ́gbẹ̀ẹ́ kan, àsìkò tó díẹ̀ ló ṣì kù. Very soon ní wọnú ọ́fíìsì yẹn mọ́ tó go bá ń jẹ́ ti Jésù, because tẹ́ ṣe tẹ́ bàjẹ́ nínú ọ́fíìsì yẹn òun ló ń jó òun. Now, talking about delay in issuing anointment certificates, a major setback from pastor's office. Because pastor ló máa sign it last. Why should issuing anointment certificates be an issue? Kó tó di pé wọ́n wá, ẹ ti gbowó lọ́wọ́ wọn. Ẹ ti kọrúkọ wọn sílẹ̀. Bó ti ṣe register yẹn, ló yẹ kí certificate wọn kó ti wà ńlẹ̀. That is how it should be. Àwọn bàbá tí wọ́n travel wá, tó wá ń ṣe anointment ní diaspora, tó wá ti ń bọ̀, tó ti gba list everybody, tó ti sanwó, ni wọ́n ti máa kó certificate yẹn wá. Sometimes wọ́n ní gbogbo ẹ̀kọ́ ni wọ́n kó wá, because sọ pé àpótò máa pòrò kíní kan fúra gbọ́. But nígbà tẹ́ ti gba list, tẹ́ ti gba owó, tẹ́ ti mọ rank tẹ́ fẹ́ fún yàn, kó tó di wípé ẹ ta àmì òróró yẹn tó rẹ́ ti gbowó ẹ̀, certificate wọn náà ti gbọ́dọ̀ ready. Ṣùgbọ́n nítorí pé ẹ tún fẹ́ fi pawó, wọ́n gba owó oyè láìmọye dollars, euros, pounds, láìmọye ní náírà. Ẹlòmíì wà tí ò tí rí certificate of anointment the past 2-3 years. The past 2-3 anointments sẹ́yìn wọ́n tí rí gbà till date. How come? How could that be? It's not right. It's not right. I'm reading from an article written by my brother, the media man of Celestia.
celestial prerogative on the 28th of December. Nígbà tí wọ́n tún kúnlẹ̀ tó tún fẹ́ máa ta àmì òróró mi, lẹ wá mọ̀ wípé àwọn kan wọn ò tí gba certificate àmì òróró tí wọ́n gbà last. Ẹ̀dẹ̀ tó fẹ́ tà mí ilé wọn lórí. Wọ́n dẹ̀ ti ṣe ìwúyè yẹn sẹ́yìn. Ẹ jọ̀ọ́, iṣẹ́ wo account ta la máa kọ yẹn sí? Show normal. I'm sure you all know that it's not normal. Ẹni tó gbà mí òróró lẹ́ẹ̀kínní ẹ̀kejì sẹ́yìn, ó wá gba ẹlẹ́ẹ̀kẹta. The previous 2 anointment certificates kò tíì jáde. Please, what is going on? Ẹ̀yin mélòó lẹ ń ta tickets? Ẹ̀yin mélòó lẹ ń kọ list àwọn èèyàn? How come tí certificate ò kìí fi kárí? Tó yẹ pé on the 28th December yìí láriwo ṣe ta síta. It's not normal. It's not. Let's jẹ́ ká máa ṣe kíní bó ṣe yẹ ká ṣe. You might think that you are getting away with some things. You are doing it. You are getting away. You are doing it. Hey. Àánú ṣe mí tèmi ṣe Jésù Kristi o. Bẹ́ ṣe rò pé ẹ ṣe ẹ mú jẹ gbé yẹn. Ọjọ́ kan lọ dé máa lọ tí ò ní rẹ́ran pa wálé o. Ajala wrote on the 20th December 2024. The anointment exercise holds great significance in our church, symbolizing a spiritual elevation that transcends earthly realms. Of course. But spiritual elevation will really know it. If it's to be spiritual, any man come over. Ẹni kan sanwó certificate. Ọ̀tẹ̀ ni gbowó àmì òróró tí wọ́n ta yìí. Because ẹ tajà fún wọn ni. Mo ní wọ́n tajà fún wọn ni. Wọ́n fi owó ra ìmísí. Ṣé èèyàn ń fowó ra ìmísí? Ṣé èèyàn ń fowó ra ìdàgbàsókè nínú ẹ̀mí? Normally, owó tí wọ́n bá san, owó tẹ́ máa fi fún wọn ní certificate ni. Kì í ṣe owó òróró tẹ́ gbélé wọn lórí yẹn. Owó certificate ni. Hi Elijah. Ẹ̀ta upliftment fún wọn. Oníkálùkù á hùwà bí àrùn tó ń bóyún jẹ́. Àbẹ́ ìrántí ìgbà tán sọ pé kí Sámúẹ́lì kó lọ sí ìdílé Jésè. Tá a sọ di kùkùté ilé Oschoffa. Tó jẹ́ Dáfídì. Tó jẹ́ pé ara ẹ̀ náà ni Jésù ti jáde. Ǹjẹ́ ńgbà tó ń lọ pẹ̀lú gbogbo àwọn hefty boys tó wà nínú ilé, Dáfídì tó wà níbi tó ti ń da ẹran kiri tí wọ́n ti ẹ̀ ká kún ọmọ rárá, òun náà ní kó ta òróró lé lórí. Ẹjọ́ èló ni wọ́n sọ fún ẹ máa gbọ́ mi lọ sà. Dádì mi Akesit. Oh, my sweetheart, God bless you. Ṣọlá. Enter. Nǹkan tẹ́ ẹ ṣe. Enter
òróró tẹ́ gbélé wọn lórí yẹn ẹ̀ ń tà ni. And you are telling me now that it's an exercise. Let me read it again. The anointment exercise holds great significance in the church, symbolizing a spiritual elevation that transcends earthly realms. Ṣùgbọ́n gbogbo òróró tẹ́ta yẹn. So, wọ́n rà lọ́wọ́ yín ni. Nígbà ìjímìjí, owó certificate ni wọ́n gbà. Ìtorí ẹni tẹ́ bá sì dé àjàṣẹ́ dé níyìí 2005 ni wọ́n fi ń tà mí òróró. Tó máa sọ pé wọ́n fi ń tà inú àmì òróró, wọ́n máa ń kọ́ tà mí òróró fún ọ̀dẹ̀ máa fún ẹ certificate. That means pé sanwó certificate yẹn tí wọ́n fi issue certificate yẹn ló san kì í ṣe owó òróró tí wọ́n ta lé ẹ lórí. Òun lẹ sọ di business. According to Gogorogo, only $800 sí wà. Only £1,000 sí wà. Àwọn Mother Celestia, àwọn Mother Celestia òjijì ńgbà yẹn 1,000, 1,005 tí wọ́n fi gàgbàgà. Ìmísí tó wà lára èmi. Mi ò fowó rà. Ìtorí ẹ̀ ni mi ò ṣe nígbà kẹ́ni kankan kó gbọ́wọ́ lé mi lórí anyhow. Kẹ́ sọ pé kí n wá tà mí òróró. Àmì òróró tẹ̀ ń bágè ní owó lé lórí. Ẹ jọ̀ọ́, níbo ni spirituality ti yọ láàrin yẹn? Níbo ni spirituality ti yọ láàrin yẹn? I don't think so. Are you feeling me, my people? Are you feeling what I'm saying? Torí tásìkò bá tó lèyàn máa sọ nǹkan. Àmì òróró tẹ́ bá ti ta síyàn lórí tẹ́ bá ti gba owó, ẹ fi ṣe business ni. Thank you, my sweetheart Ọlátúbọ̀sún Ọládìméjì. Ọlá tó túbọ̀ sún síwájú nítorí ó di rẹpẹtẹ orúkọ ńlá. You say that this thing is a spiritual elevation that transcends earthly realms. It's higher than this earthly basbos, but eternal. Òun ló ṣe jẹ́ pé each rank ló ní iye 10 billion. So it's not of God. It's a man-made thing. Òun lè ṣe fẹ́ para yín lórí àga. Èmi ni mo máa jẹ next kí lẹ tí ń pè next pastor. Ni pastor ṣe kún gbòòrò yan. Spiritual elevation is not paid for. It's free gift from Jehovah Almighty. It's a free gift. And he gave it unto whom? Oh, Mother Celestia, 1,000, 1,500, only 2,000 gone back here. 2,000 pounds. Nígbà tí àwọn ọmọ wo bẹ̀ tí gbogbo wọn tí wọ́n ya sí Mother Celestia ní London bẹ́ẹ̀ only 2,000 back here. 2,000 pounds. Wọ́n fi ń tàkà ni. Tell me, what has that got to do with spirituality? Tebani, tó bá ti gba oyè o 5,000 lẹ máa fi gba certificate. Ìyẹn ni pé owó ẹ̀rí pé o gbà. Ṣùgbọ́n ìtò kò tó bá ti tó ti kọjá tó yẹ pé ngbà tẹ́ bá tàbí òróró yẹn sí wọn lórí ẹ gbowó àmì òróró tí ẹ ta lé wọn lórí o ẹ túnṣe máa ní pé kán mówó certificate wa gbogbo àwọn tẹ́ẹ̀dẹ̀ tàbí òróró fún the past years òun ni wọn tún rí certificate wọn gbà yìí wọ́n dẹ̀ tún ti kúnlẹ̀ wọ́n tún ti fẹ́ gbà mí. What is wrong with you, my people? Exactly. Celestial Church of Christ
It's no more a spiritual church, it's a business church. You've removed the spirituality out of it, you've turned it to a business. Ẹ wo gbogbo rubbish and nonsense tó ṣẹlẹ̀ ní Mẹ́kọ this year. Wọ́n ní kán sanwó toll gate, wọ́n lọ kó àwọn ọmọ owó bè sí. Thanks to who? Thanks to Agbéfìlà Ọba. Benjamin tó organize àwọn ọmọ Wobe tó wá dúró sẹ́nu ọ̀nà. Hallelujah. Ọmọ tó tọ́. Thank you. Take a picture. Lẹ́yìn ìgbà tẹ́ bá tàmì òróró tẹ́ gbowó àmì òróró yìí, ẹni kan sanwó certificate. Lẹ́yìn ìgbà tó bá sanwó certificate tán, ẹ tún ní kí wọ́n sanwó ìwúyè. Wọ́n dẹ̀ tún sì máa ra aṣọ oyè yìí náà o, ẹ bá mi ṣí. Are we really still a spiritual church? Is this àmì òróró giving any upliftment? Àbí ẹ̀yin bàbá olóyè onígbó tó ní ìkan tí gbogbo àwọn kíní wọn ẹlòmíì kó mẹ́fà jọ ẹlòmíì kó mẹ́rin jọ VVSCMN ní EDDF wọ́n ṣàkó gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ṣe máa wọ gbogbo àkísà yẹn bíi ti àlùbọ́sà nìyẹn. Ẹ máa lọ rán gbogbo àwọn aṣọ yẹn ní kankan àmùrè àwa máa lọ sí bí oríṣi 100 bàǹtẹ́dẹ̀ ṣì wà ń bẹ̀ o tàwọn bá mi èèpà òrìṣà èèpà ẹni orí yọ òjìlé. Who are we fooling? Ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Mẹ́kọ lọ́dún yìí. Wọ́n sanwó bodè. Wọ́n sanwó pọ́n fẹ́ tẹ ilẹ̀ Ìmẹ̀kọ. Ní gbogbo bí Basilica bí sí máa kí n pè lédè tèmi bí. Basilica yìí ṣe tó bó ṣe tó yẹn. Tọ́ílẹ̀tì 8 péré ló wà ńbẹ̀. 4 fọ́kùnrin, 4 fóbìnrin. Ẹ wá ní kéèyàn má kó kọ́lẹ́rà kúrò ńbẹ̀. Everything is business. Tó bá fẹ́ lọ sí crypt papa kó fẹ́ lọ gbàdúrà ńbẹ̀. Àwọn tó máa gbowó lọ́wọ́ ẹ̀ kó fẹ́ lọ gbàdúrà ńbẹ̀. Wọ́n ti wà ńbẹ̀. O gbọ́dọ̀ sanwó kó fẹ́ lọ gbàdúrà. Ní. Tó bá wọbẹ̀ tó gbàdúrà tán, tó ṣe gbogbo ẹ̀ tán tó bá ń bọ̀, wàá fi owó ọrẹ sílẹ̀ ń bẹ̀ pé àwọn tí wọ́n tún bẹ̀ ṣe, ṣùgbọ́n wọ́n máa ṣe wọ́n tún máa já receipt fún ẹni. Ẹni ṣe bí wọ́n sanwó tán fi ń lọ sí Jerusalem. Of course. Owó náà fi tún Jerusalem ṣe. Ẹ̀yin lẹ owó ilẹ̀ wa ń kówó tí tẹ̀ ń kó lọ bá wọn lọ́hùn. Gbogbo nǹkan tó má dẹ̀ tó títà tẹ́ bá rà ohun yìí lẹ ṣe wá. Ẹni Jerusalem ti wá nìyẹn. Ẹgbẹ́ mọ́tò síta ẹni 20,000 láti Lagos to Ìmẹ̀kọ. Ìgbẹ́ náà lẹ́tọ́ ṣe wá sọ pé kán tún máa sanwó bodè. Ẹ tó bá fẹ́ fẹsẹ̀ rìn wọlé tó bá fẹ́ fẹsẹ̀ ṣàtì ẹ̀ náà wọlé. Ẹ gba iye kan lọ́wọ́ ẹ̀. Tọ́ílẹ̀tì tó bá fẹ́ lọ wẹ̀ 400 naira. Pẹ̀lú bí orú ṣe mú yẹn irú èmi tó jẹ́ pé máa làágùn ṣò ní báyìí tó jẹ́ pé every 1 hour ni máa bomi sára ẹ wo iye tí mo máa ná. Now, with all these things, what have we to show than show off? Mo rí gbogbo nǹkan tó ń lọ níbẹ̀ yẹn lọ́jọ́ ni. Ẹni ẹ lọ síbẹ̀ láti lọ gbàdúrà ni. Ẹ gbé bá sí àkìrẹ́ ẹni kan máa dáwó, kan dáwó ilé, kan dáwó tọ̀hún. Everything you have turned into business. Tell me, what is it? Why are you still calling it spiritual church? You've turned it to business venture. So ẹ jẹ́ ká máa kọ̀rọ̀ wa lọ ká máa gé díẹ̀ ká máa ṣàlàyé ẹ̀ fún. The anointment exercise holds great significance
Kò sí kankan tó hold tó great mọ́ nínú ẹ̀ because it's a business. In this church, no. Symbolizing a spiritual elevation, no. Symbolizing increasing pastor's office pockets. And all the basbos tó wà ńbẹ̀ tí wọ́n ń jalè tó ní kálukú ń já ticket. That transcends earthly realms. In fact, earthly realms is better than Amiroro Tegba. Torí kò transcend the kaka. Ó tún short yí down ni spiritually. Èyí tẹ́ ṣe ń bọ̀ láti ìmẹ̀kọ pẹ̀lú gbogbo Amiroro Tegba. Ẹ wá dúró sẹ́gbẹ́ mi for 2 minutes. Tẹ́ bá ní faint. Gbogbo nǹkan tẹ́ lọ gbà sára yẹn. Ẹ wá dúró sẹ́gbẹ́ mi for 2 minutes. Tó bá lulẹ̀. Kò lẹ́mi Ọlọ́run Jehovah kò ló pè mí níṣẹ́ tí mò ń jẹ. Ìkédọ̀rẹ́ parish. Ibi tí ẹ̀mí ti sọ, a máa tàmíróró tiwa fúnra wa ni. Bẹ́ẹ̀ ni o, a fẹ́ pastor kankan, àwa ni pastoress yàrá wa. Torí iṣẹ́ Ọlọ́run la wá ṣe, iṣẹ́ ìmísí la wá ṣe ní lókè Ìdọ̀rẹ̀. Ọlọ́mọ plenty parish. Gbórí wọlé kó gba hammer, wá ṣèrànù kó bá rẹ̀ lẹ́yìn níta gbangba. Nonsense. Unfortunately, I continue reading. The process has been marred by the presence of unqualified individuals who have unjustly claimed top positions. Ayala, I give that to you, my brother. Gbogbo yín náà lẹ́jọ́ wà ńbẹ̀. Ṣùgbọ́n sì, ìwọ tí ń yọrẹ kúrò ńbẹ̀ wípé àwọn kan ni wọ́n wà tí wọ́n jẹ́ pé ọ̀gá fún wọn náà nǹkan tó sọ pé kó ṣe ló ń ṣe, ó ti wá ń ṣàlàyé wọn síta. Gbogbo yín sì máa ṣàlàyé ara yín torí pé tá bá jẹ àjẹkì a máa ń bì í ni. Gbogbo àjẹkì tí gbogbo yín ti jẹ ẹ máa bì í ni. Oníkálùkù sì máa yọrẹ. They claimed top positions. Unqualified individuals. Unfortunately, the process has been marred by the presence of unqualified individuals who have unjustly claimed top positions in pastor's office when it comes to anointments. Yeah. This not only undermines the sanctity of the exercise, but also deprive the serving individuals of their rightful recognition. Mo tún fún ẹ nìyẹn. Èèyàn mi Àjàlá. Ìwọ náà ó ti ń jí sáyé bọ̀. God bless you. I'm loving what I'm reading. Daniel, Nímẹ̀kọ, Igbo, Indian hemp, ní convocation tí wọ́n sì ṣe ètò yìí. Condom. Kò díẹ̀ sẹ́yìn àrá fẹ́ sán ọmọ yọ̀ díẹ̀ òjò fẹ́ rọ̀. Wọ́n ṣe rẹpẹtẹ níbẹ̀ ni lẹ́yìn ilẹ̀ àánú. Nǹkan kan níjọ mímọ́ Celestial látọ̀run wá. Ṣó sì wà látọ̀run ṣá. Ẹ
deprive wọn. Individual. They don't even know their rights. Nobody knows their rights anymore in this Celestia top arena. Again, tún bẹ̀ yẹn kà fún wa. Ṣé mo mi ò count book mi kon kà fún yín ni. So bó ṣe yé mi mo lè mi ṣe ṣá. Ẹ̀yin tẹ́ ka grammar. Ẹ máa bá mi digest nǹkan tí mò ń kà yìí. Bó ṣe kọ́ ni mo ṣe ń kà, mi ò yọ kankan kúrò, mi ò tún kọ, mi ò print ẹ, mo kọ crop ẹ, mo dẹ̀ gbé síbẹ̀ ni. Torí ìgbà tí mo kà, ó dùn mọ́ mi nínú. And I give it to Ajala this time. Now you are feeling what I'm feeling here. The frustration. How the people that kept on inboxing me. It's not easy. It's not what my work in Celestia Church of Christ is not funny at all. Tell me ba send the message me si by orí ade ma fọ́ wọn. Àwọn tí ju nǹkan tó fẹ́ jù sílẹ̀ o. Wọ́n ti offload baggage wọn. Say me, èmi ni ke ma wá spend the sleepless nights. How am I going to solve this problem? How am I going to solve this problem? Mi ò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹni kankan. Ó ní iye àwọn olùṣọ́. Olúwa, má gbà mí lẹ́nu. Ó ṣe nínú ilé ayé mi. Oore àánú ẹni mo dẹ̀ rí gbà. Ìbùkún janturu ẹni mo rí. Tó fi sọ pé kí máa ṣe fún àwọn wọ̀nyí. Kí ẹ̀sìn wọn nínú ìjọ mímọ́ kó má bàa jọ fáráyé rí. Ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ ká. Furthermore, shepherds have been known to exploit the anointment exercise for personal gain, turning it into a lucrative opportunity for financial gain. Yes. Onwe sọ fún yín pé àǹtàmì òróró is a business because olùṣọ́ tó máa kọ orúkọ ọmọ ọjọ́ lẹ̀. Tí mo sọ fún yín pé ẹlòmíì san 2,000. Olùṣọ́ mo lè ti yọ 1,000 nínú ẹ̀. Torí òun náà ti fi owó lé. Ṣùgbọ́n ọmọ ọjọ́ ò ní mọ̀ pé olùṣọ́ ló fi extra 1,000 lé. Owó tó máa padà pàpà ńgbà tó ní kálukú gbogbo wọn tó ti fi lé tó máa padà pàpà dé ọ̀dọ̀ Reverend EMF. Ó lè má ju £500 lọ nínú 2,000. Thank you, ma'am. God bless you, ma'am. I'm not fighting anybody. I just want everybody to have equal rights in this what we call our fold, our church. Ṣé gbogbo ẹ̀yin YouTube tẹ́ fò sókè tẹ́ kon blah 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 blah. You don't know what you are doing. Òun ló ṣe jẹ́ pé tí ẹlòmíì nu yín bá wá síbà mo dẹ̀ kìlọ̀ fáwọn ìyá yín mo tún fẹ́ ṣe ìkìlọ̀ ti 2025. Mi ò ní dín ahọ́n mi kù fún ọmọkọ́mọ kankan tẹ́ bá jẹ́ kó wá sórí page mi láti wá kọ̀kọ̀kúkọ̀. Ó yẹ kẹ́ ti mọ̀ mí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí tẹ́ kìlọ̀ fáwọn ọmọ yín ní yé àyè. Bọ̀bọ́ kan wá síbí báyìí lánàá tó ń jẹ́ ìmísí something. Tí bá ti parí program tí mo bá ṣe gbogbo nǹkan tí mo ṣe tán lóru, I went back to the program tí mo ṣe lálẹ́ àná. Mo lọ ka àwọn comments. Mo ní I know this name. Mo click lórí ẹ̀. Ó wá gbé mi lọ sí profile ẹ̀. Mo ní mi ẹni yìí mi mọ̀ ẹni yìí. Mo lọ wo inú photo ẹ̀ mo wá ní pé ẹni tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni. Tí mo dẹ̀ ti ṣe kíni, tí mo dẹ̀ ti prepare file ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Aṣàjẹmásẹ̀ lè mi o. This boy, ṣe mọ̀ pé òun ló wá sọ ńbẹ̀ lánàá wípé Tọ́ṣọ̀ ni next pastor àwọn ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ ni.
tó ń bá mi argue lọ lálẹ́ àná. Ẹ lọ wo dúró program tá ṣe lálẹ́ àná tó ń jẹ́ ìmísí something. Ìmísí Abíọ́lá Ajíróba. Fáìlì ẹ̀ tí mo ṣí sílẹ̀ tí mo ṣí fún. Nígbà tí mo rí kíní yẹn mo ní mo dẹ̀ ṣí fáìlì ọmọ ìtẹ́tẹ́lẹ̀. Mo ti ṣí fáìlì ẹ̀ tipẹ́tipẹ́. But nítorí pé o kúrò ló wá sórí program mi mọ́, mo gbé fáìlì yẹn mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Tó bá yẹ pé o tètè withdraw back lálẹ́ àná ni. Nígbà tí mo rí fáìlì ẹ lóru yìí, ìwọ ni màá fi ṣe program lénìí. Ìwọ sọ pé kébì má pàtọ́ṣọ̀. Nǹkan tó máa po oníkálùkù wà lẹ́yìn ọrùn ẹ̀ náà. Àwọn ìwà tí wọ́n tó oníkálùkù ń wù ló máa pa. Not me. Don't you ever say that again. Don't you ever in your life say that again. Mo ti ṣe topic yẹn ti pẹ́, separate registration. Ṣé pé I will if you want us to go back to that one, I will go and search it for you because kini yẹn ó wà níbi tó jìnnà. Mo ti ṣe yẹn sí I think about 3 or 5 programs ago. Aṣàjẹ́ má ṣe ni mi o. Ìmísí ṣọ́ra ẹ̀. Níbi tí mo ti wá ọmọ ọba ni mí. Iyì dẹ̀ lọ bá ń fobiri bíbẹ́ ṣe ìran ọba kan kì í mú ẹ̀jẹ̀. Kò sí ẹ̀jẹ̀ yàn lọ́wọ́ mi. Mo lè bínú, mo lè fáríyá, mo lè sọ̀rọ̀, mo lè ṣe kinní kan. Kò sí ẹ̀jẹ̀ ènìyàn kankan lọ́wọ́ mi. Kò sí ṣubú ènìyàn kankan lọ́wọ́ mi. Ṣùgbọ́n tó bá wá ṣubú fún mi, á ṣubú. Don't you ever use that language on me again. Ẹni tó bá kú, tó bá perí mi níbi, wà kú. Pí. So ẹni tó bá kú, ó kú dànù ni. Ṣùgbọ́n èmi ò ní fi ọ sọ pé kẹ́ni kankan kó kú, ṣùgbọ́n tó bá pé kí n kú aṣíwájú mi kú. Ìmísí Ajíróba, don't you ever in your life. Ẹni tó bá mọ̀ kó lọ bá mi sọ fún. Ó lè jẹ́ boy Tọ́ṣọ̀. I don't give a damn, I don't give a fuck. Tọ́ṣọ̀ tẹ́yìn pẹ́ tẹ̀lé lẹ́yìn yẹn. Ẹ rí pé bẹ́ bá ṣubú lé ní kò mọ̀ pé ẹnìkankan nu yín dínkù. You can be his loyalist. Èmi ò ní ikú ẹnìkankan ò sí lọ́wọ́ mi, ṣùgbọ́n Tọ́ṣọ̀ fúnra rẹ̀. Ẹni máa kú re ni, ọwọ́ ara ẹ̀ ló máa fífà. Nínú statements tó give. Ó ṣe kíni, ó tún kó bá rẹ̀. Pẹ̀lú bó ṣe short tó yẹn. Asọ̀rọ̀ sọ bótò ni, kó má ti dúró síwájú, kó má ti fún ní microphone ni, ó máa jábọ́ lọ ni. And I've warned him to be careful. Because ọ̀pọ̀ èèyàn ló ń gbọ́rọ̀. Ṣàṣàlẹ̀ tó mọ̀rọ̀ gbọ́. I'm on live program, please. I'm on live program. I'm on live program. I'm on live program. Please, I can't talk. I'm on live program. Mi sílẹ̀ jàre. Okay. I learned that Baba Adeniyi collected 50,000 naira as a bribe before writing anointment certificate. You collected 50,000 naira from a lawyer. Ó sì wà nínú fáìlì ẹ, Baba Adeniyi. Ìwọ mọ̀ pé lawyer ni wọ́n gbowó yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́yẹn. Kò dẹ̀ sí receipt o. After paying the anointment fee, fún wọn ní receipt. O mi sọ fún yín pé business ni. Anointment tẹ́yìn pé nǹkan tẹ́ pè ní anointment yẹn, ẹ ń ta òróró ni. Cheating dẹ̀ ni. Báwo lẹ ṣe máa ta òróró a drop níye tó tó yẹn?
ó lè ní òun lè ṣe rówó yẹn náà lówó yẹn ò ṣe lè fún un ló yẹ pé nínú làásìgbò nínú àìní àlàáfíà lẹ ti ná. 50,000 naira ní bàbá dé níyì kíní bàbá kúkúrú sàmbẹ yẹn ní sa olójú edé ní Sadagboru 50,000 naira ló gbà lọ́wọ́ a lawyer, a competent lawyer tó lè rún tí ẹ mọ́gi. Anointment owó anointment tó tẹ́ gbà ẹ fún ní receipt ó tún gba 50,000 naira. Àníṣe ẹ̀yin ò ní gbà lódindi ẹ̀yin ò fẹ́ fẹ́ mi lódindi èmi náà dẹ̀ ní gbà láàbọ̀. Ẹ jẹ́ ká continue ṣe àwọn information pọ̀ o mo ń chip ẹ̀yin kẹ́ bá lè mọ nǹkan tó ń lọ ní pastor's office before Ajala can come out to say this thing. Ọ̀rọ̀ mi wò òun náà lára ni torí bó wáyà yẹn sọ pé mo èpè la máa fi yanjú ọ̀rọ̀ yìí. Gbogbo ẹni tó bá ti ń jẹjẹkújẹ ó máa ṣiṣẹ́ bí eré ó máa jẹjẹ ìlérí ni kò ní àlàáfíà tó máa fi ná owó yẹn torí pé kíni you are cheating people and you are destroying their lives. You are elevating people rubbishly. À ń bọ̀ lórí elevation tó bá dalẹ̀ láago 7 alẹ́ ẹ pàdé mi. Program méjì lálẹ́ mo sọ pé a máa ṣe gbàásgbòsì títí wọ 31st ni. In fact mo lè má dúró January 1st gan mo lè jáde because I'm really pissed. It can't continue like this. Ó yẹ pé tọ́ṣọ̀ gan ni máa fi ṣe January máa fi ṣe Happy New Year torí ọ̀rọ̀ tó sọ ó kó bá rẹ̀ nínú ẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ bọ́rọ̀ yẹn ṣe kéré tó yẹn àwọn èèyàn ọ̀tọ̀ ló mọ ọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ló mọ bó ṣe ń digest ọ̀rọ̀ gbogbo wa kàn láì tí sílẹ̀ báyìí ni bí elephant. Furthermore, shepherds have been known to exploit the anointment exercise for personal gains. Òun ni mo sọ yẹn. Olùṣọ́ àjàrà tó ń gba líìsì àwọn ọmọ ọjọ́ òun náà tún fowó kún. Tó bá yọ tiẹ̀ èyí tó bá fi ránṣẹ́ gbogbo àwọn tó wà ní pastor's office oníkálùkù amú tiẹ̀ wọ́n oníkálùkù agégégé wọ́n kọ́kọ́ pín tí wọn èyí tó bá kù wọ́n excuse me wọ́n send ẹ̀ sí pastor. Àfowó tí pastor bá gbà directly báyìí ìtorí ẹ̀ ní mọ̀mọ́ onídìí ló ṣe ń tẹ̀lé wọn kiri pẹ̀lú àpamọ́ tó bá dẹ̀ ti gbà báyìí ó lọ fi ra góòlù àti báàgì ni. We have to sanitize properly this year. The lack of standardized criteria for issuing certificates has only exacerbated. Mi ò kàwé o, ẹ ṣàánú mi o. Ẹ má ní kí n wá sanwó pronunciation this issue. Ó dẹ̀ mọ̀ọ́mọ̀ lo òyìnbó ńlá láì torí mo ti mọ̀ pé mi ò ní mọ̀ mo ṣe máa pronounce ẹ̀. Òyìnbó ti pọ̀ jù. Grammar lárí. Allowing for abuse and manipulation within the church. Wọ́n kàn Maradona ara wọn nínú pastor's office. Àní gbogbo yín la máa flush ìdànù. Tá máa lọ kó àwọn ọmọ tí wọ́n wá tán àwọn youth corpers tó máa wúlẹ̀ fún orílẹ̀-èdè tọ́jọ́ mọ̀ ṣẹlẹ̀ o tí gbogbo wọn náà dẹ̀ máa mu omi kan tó wọnú ilé bẹ́ẹ̀ ni omi la máa fi yanjú ẹ̀ ṣíṣẹ̀lẹ̀ òkè lómi ni máa sanwó pronunciation ẹ ṣe jàre bàbá mi tó òyìnbó ńláńlá ó máa ń lọ gbé Oxford tèmi lọ́rùn ni a lè jẹ́ ká máa wo bó ṣe máa pronounce eléyìí torí wọ́n mọ̀ pé mi ò lọ school ni o wọ́n mọ̀ pé mi ò lọ school o ajá bí bàtà ni mo ka èmi ò káyé for apple wọ́n mọ̀ pé wọ́n ṣàfẹ́ máa fi rún mi ẹ lè rún mi Jésù àbá mi ṣe pronunciation
Manipulation ni wọ́n kàn ṣoríṣiríṣi nínú pastor's office yẹn ni. Gbogbo yín mo kí yín ẹ kú oríire torí a máa tó flush gbogbo yín out kúrò ńbẹ̀ yẹn pátápátá. Èyí tẹ́ jẹ́ tó ẹ jẹ́ kẹ́lòmíì náà wọlé. Ọ̀nà fún yín kọ́ ni wọ́n gbà lọ sí Majidun. Ẹ mọ̀ bí tó ń pè ní Majidun. Ọlọ́run jẹ́ kẹ́ rógun Majidun. Odò Olúmi là ń pè bẹ́ẹ̀ o. Abẹ́fẹ́ lọ sí Majidun. Ẹni bá bẹ́ sínú Majidun, ó lè má jáde o. Torí Majidun ta lẹ́nu, adẹ̀ tó ń pè nǹkan kan ní Majidun, gogoro ló ń jẹ́ bẹ́ẹ̀ number 1. Ṣẹ́pẹ̀. Tó bá dà sọ́fun láàárọ̀ kùtùkùtù báyìí, ẹnu á kó yé. Bẹ́ẹ̀ ni, àṣẹ ọ̀rọ̀ máa tẹ̀lé. It is evidence. Hey, Mami Alayo, God bless you, ma. It is evident that the anointment exercise serves as a major source of income for the church, with members eagerly applying for it each year. Source of income for the church. Anointment, source of income for the church. Hello? Where is it written in the Bible that anointing people should be a source of income for the church? Hallelujah. Hallelujah. Hallelujah, somebody. Source of income. Anointment has become a source of income in Celestial Church of Christ. And you call it above there. That is for elevation. If you know who you are in Christ Jesus, you don't need to wear any rank. You don't need to wear any agbada. Hallelujah. Oschoffa Cathedral Parish. Sí. Oschoffa Cathedral pọ̀ ó ti bo nìyẹn o. Hallelujah o. Ẹ káàbọ̀ sórí ètò. Where is it written in the Bible that anointing people must become a source of income for the church of Christ? Toluwane for life. Hallelujah, sir. Maryland, USA. Hallelujah. God bless you. Oh, I think I was at your harvest this year, months ago. Yeah, I was there with my cousin. Yeah. Omojomimo, I was at your... Yeah, I believe so. Tell me, where is it written in the Bible? Be it, oh, God bless you, sir. Be it in the Old Testament or New Testament. Where is it written? Somebody please enlighten me. Where is it written that anointing a member, anointing a child of God, anointing a worker, anointing a minister must be a source of income for the church of Christ? Members are eager. There's only the stupid ones that are eager. They want, because they want to wear the agbada, they want to be relevant, they want to be known for the color. Aṣọ tí ò nítumọ̀. Téèyàn bá pàdé yín ní títì, inú church nìkan láṣọ yín ti nítumọ̀. Béèyàn bá pàdé yín ní títì, ẹ̀yin tẹ́ gba gbogbo oyè náà, orí ọ̀kadà lẹ ń wọ̀, márúwá lẹ fi ń wọ̀. Rubbish and nonsense. Now, however,
The church authority has failed to allocate these funds towards meaningful initiatives such as infrastructure development in Imeko City. I give it to you again. Ajala, welcome to my world. Welcome to understanding me. Gbogbo wo tẹ́ ń gbà. Alákùmùkùmù ni. Àbúrò mi Ọlátọ́ṣọ̀ Matthew. Ó lo phrase yẹn nínú remarks tó ṣe ní Mẹ́kọ. Iṣẹ́ tí ó rán mi, bàbá, má jẹ́ kó bàjẹ́ o. Iṣẹ́ tí ó rán mi, Jésù, káyé má dórí rẹ̀ kodò. Èmi yóò gbé idà rẹ̀ dání. Hey! Iṣẹ́ yìí bàbá ìwọ ló rán mi. Àpáta ayérayé bàbá mi ó má jẹ́ ìjábọ́. Ẹ sì máa jẹ́ gbàtọ́ lọ́rùn lára mi pẹ̀lú gbogbo wórówótò tí mò ń ṣe, ariwo tí mò ń ṣe. It's not for lórí asán, kò ní lọ lórí asán. Torí Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run kò ní jáde. Ó máa méso jáde. Ó máa, tó bá ti jáde báyìí, ó máa lọ for fulfillment ni. Tó bá, tá bá bu omi sílẹ̀, tá bá mú nǹkan, tá bá mú ọkà, tá bá ju ọkà sílẹ̀, tá bu omi sí, ó máa ń so ni. Kò sọ̀rọ̀ kankan tí mo sọ lórí fọ́nrán tí kò mú èso rere jáde. Welcome to the world of truth and boldness. Ajala, for the first time. They are not using it for infrastructure development in Imeko City, establishing parishes in different regions of Nigeria, or providing assistance to struggling parishes abroad. Kudos. Kudos. Welcome to my world. They are going to attack you. They will attack you. They will frustrate you for this write-up. Be ready. Be of good armor. Fasten your belts, because they will come for you. Because now you have joined the wagon of the truth. Ẹ̀mí tó wọnú ẹ, Àjàlá tó fi lè kọ irú átíkù yìí, kò ní jáde mọ́, a máa dàgbà sí ni. Apá ọ̀tá òde ní kẹ́, ṣùgbọ́n tó bá tún ti ta sí agẹrẹ báyìí, wàá jẹ bótò. It's either you be for Satan or you be for God. You can't have it 50-50. Oh, le kese kan sódò, kó mẹ́sẹ̀ kan sókè. Wá ito ẹ máa fàya ni. Tó bá fẹ́ jó ṣàká. Bó bá fẹ́ jó ṣòkò. Tó bá fẹ́ jó ṣàká ṣòkò. Wàhálà ni. It is evident that the anointment exercise serves as a major source of income for the church. Yeah, the same thing, no niye. Yeah, but she man recopy niye. So, okay, let me take it like from here. One major challenge in the anointment process is the issue of authentic certificates. More than 75% of members who underwent anointment, had their investiture but lack the necessary certificate to validate their rank.
How come? What happened to their certificates, sir? And ye shall know the truth, and the truth shall set you free. Ben. Yeah, he addressed, Jesus Christ addressed a group of Jews who believe he was the Messiah. And he said, ye shall know the truth, and the truth shall set you free. It's there in the book of John 8:32. Welcome. Where are the certificates? 75% of members 30,000 òróró fún. Wọ́n dẹ̀ ti wọṣọ. Ṣùgbọ́n where ẹ̀rí dà? Irú àwọn bàbá Esco gba olójú edé, Mr. Kúkúrú Sàmbé, Adéníyì, àwọn náà máa ń kó gbogbo orú ìwé bẹ́ẹ̀ wọ́n lọ kó pamọ́. Tó bá fẹ́ kàn fún ẹ, wọ́n á ṣe ní pé kó ṣe tún wá san extra owó. Ohun tó ń fi pastor's office ṣe nìyẹn. Wọ́n ti open business center síbẹ̀. Different shops lóníkálùkù ní. Ẹni tó máa lọ bẹ́ẹ̀ sọ fún lágbájá wà fún lówó. Ẹni tó máa lọ bẹ́ẹ̀ sọ fún tàmẹ̀dù wà fún lówó. Ẹni tí kìíní wà lábẹ́ káńtà ẹ̀ gangan, òun ló máa gbowó tó pọ̀ jù. What rubbish. What exactly is going on in the Church of Christ? Redeem wá sọ pé wọ́n bọ̀ ní NÍBO ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ ẹ lọ bẹ̀rẹ̀ sí ní lọ sáságbàsúlà ẹlẹ́ paint ìmẹ̀kọ ẹ paint ẹ ní emotion tó bá fara kàn báyìí ó máa kọ́dà ni tójò bá rọ̀ sí báyìí pẹ̀fù ẹ̀lẹ̀ gbogbo ẹ̀ máa ṣàn dànù ni ẹ wo gbogbo nù lẹ̀ mẹ́kọ yẹn ṣe ẹ̀ tá ẹ̀ náà ṣe German lock tí ẹ dá kíní sí kẹ́ tí ẹ wọ́ ẹ bá ń wẹ́ni tó ń ṣiṣẹ́ yẹn mo máa fún yín tó yẹ pé tó bá wọ́n ẹ̀ nídìí kẹ́ ra tiles kẹ́ ra nǹkan kan ẹ ṣàkàn fún wọn lówó wọn tó bá yí design ẹ̀ tán báyìí ó máa kọ bí jígí ni àti máa lọ ra tiles yẹn láti máa sọ pé ẹ fẹ́ náwó rẹpẹtẹ ṣùgbọ́n ẹ ní ṣe gbogbo nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn máa dá dúró dìgbà tí tọ́ṣọ̀ Ọlátọ́ṣọ̀ àbúrò mi ọmọ tó mọ̀rọ̀ sọ a whole 75% ẹ mọ iye èèyàn tó jẹ́ nítorí pé wọ́n fẹ́ fi gbé wọn landicap wọ́n ní tó bá fẹ́ pé kí wọ́n ṣe kíni kàn gbé ẹ lọ sí parish kan ẹ gbọ́dọ̀ lọ wá certificate ẹ wá certificate yẹn kẹ̀dẹ̀ ní ó máa níye kan tó máa san gbogbo wọn náà àní gbogbo wọn báyìí oníkálùkù wọn ló ní ṣọ́ọ̀bù tí wọ́n náà ṣí síbẹ̀ tẹ́ fi frustrate life yàn lẹ́yìn ìgbà tí èèyàn tó sanwó àmì òróró tí kò yẹ kó san àmì òróró should be free certificate yẹn lówó ẹ̀ ló yẹ kẹ́ gbà ìyẹn ni ìwé ẹ̀rí shepherds are facing difficulties and complaints when trying to obtain anointment certificates from the pastor's office. They are going to attack you, my darling brother. They are going to wage war against you. But if you stand firm, you will overcome all this. For saying these truths, the angels are rejoicing. Because so that beni pe èmi ni mò ń purọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Olúwa tó kó sí ẹ nínú tó jẹ́ pé kó ṣe right up yìí kò ní jáde nínú èmi sì yẹn kò ní jáde nínú ilé ayé ó máa dàgbà sí ni
church generally is business. Should Celestial Church of Christ be one? We call it a spiritual church. Copy from heaven. Shepherds are facing difficulties and complaints when trying to obtain anointment certificates from the pastor's office. Yes, it is very, very true. Because woman sọ fún wọn tó máa pé wọn ti gbà wọn ti rí ìwé kíní wọn gbà help wo ni mi ò ní help kankan tí mo lè ṣe fún yín because I cannot go and beg on your behalf. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe tó débi tẹ́ tó dé yẹn. Tó bá jẹ́ pé owó ká fún ọmọ lóúnjẹ Ọlọ́run gbọ́ yẹn. Tó bá jẹ́ pé owó pé ẹ̀yin náà ẹ fẹ́ wá nǹkan tẹ́ máa ìrẹsì àti ẹja kó tẹ́ fẹ́ ṣe sínú ọbẹ̀ Ọlọ́run but kí wá lọ sínú pastor office òkè kí máa lọ bá yín bẹ̀. I will not. I have so many shepherds here. Tí ojú ń pọ́n. Àìmọye àwọn méjì mẹ́ta tẹ́ gbé lọ sí the same parish. With same letter, same function, but different dates. Some shepherds travel long distance to either the cattle office or Imeko to collect their certificates, only to encounter unjustifiable reasons from staff members at pastor's office. Ba mi reverend mo bi yi na o kan yin o kan agbagba torí a lè sọ pé torí kíní kan gbogbo ẹ̀ lẹ ń fetí gbọ́. Tó bá dé di alẹ́ ojú inú yín máa ń ṣí dáadáa. Bẹ́ẹ̀ ni tó bá di wákàtí kan tí àwọn màlẹ́kà yẹn tí wọ́n bá wá bá yín pé ojú inú yín máa ń ṣí lálẹ́. Ojú inú pastor máa ń ṣí ní òru. Ṣé mọ̀ pé tó bá ní ojú inú tó bá ń fi ojú inú ríran ju tìta lọ. Ṣùgbọ́n nígbà kan wà, ìgbà míì wà tó jẹ́ pé táwọn gan fúnra wọn tó bá ti ṣe àṣebáṣe báyìí àtọjú inú àti tìta gbogbo ẹ̀ easy. In some cases, shepherds are required to offer bribes to or show excessive difference in order to secure certificates for their members. Hey! Kílẹ̀ ó wí, kílẹ̀ ó sọ, àgbà ìjọ kílẹ̀ ó sọ, gbà tí bàbá bá pè yín ó wípé ó pè kẹ́ ṣíwọ́ kẹ́ má bọ̀ kẹ́ wá ṣírò iṣẹ́ ọwọ́ yín. Kílẹ̀ ó wí, bàbá alàgbà ìjọ kílẹ̀ ó wí. Bàbá ìjọ ẹ̀yin aráyé kí la ó sọ gbà tí bàbá bá pè wá o èpè ká ṣíwọ́ ká má bọ̀ ká wá ṣírò iṣẹ́ ọwọ́ wa. Yes, God bless you, sir. Toluwani. Ajala was dazed by the Spirit divine to expose this thing from on high. In heavenly armor we enter the land. The battle belongs to the Lord. Èmi wá tan bí mo pariwo. Olúwa dé bá mi kó sí Àjàlá nínú pé gbogbo ohun tí ọmọ yìí ti sọ lájọ. Ó yá ìwọ ló wà nídìí ẹ̀ lọ sọ jáde síta kí gbogbo ayé mọ̀ pé nítòótọ́ èmi ni mo rán ọmọ yìí níṣẹ́. Ìwọ ló mọ ìkan tó wà ní kọ̀kọ̀. Ó yá máa lọ tú jáde.
Naturally, Àjàlá ò ní sọ bẹ́ẹ̀. Nígbà tí mo rí write up yìí, tí mo rí article yìí, I was dazed. He was perplexed. Ẹ wò nínú ibi tó gbé ara ẹ̀ sí yẹn. Ó wá lo fọ́tò bí tí wọ́n ti ń ta àmì òróró léèyàn lórí. Ó wá shoot ara ẹ̀ síbẹ̀. Ó káwọ́ pẹ̀yìn. Àwọn ogun ọ̀run dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kéne. Wọ́n dẹ̀ mú gbogbo ọkàn ẹ̀. Wọ́n dẹ̀ sọ pé ó yá tiwa ni kó máa ṣe. Ó yá máa sọ. Ó yá máa sọ. Ó yá máa wí. Ó yá máa wí. Kò ní rẹ̀, kò ní sú ẹ. Tú àṣírí ìkọ̀kọ̀ síta kí ayé lè mọ̀ wípé òtítọ́ lọmọbìnrin yẹn sọ. Ẹ máa ní kí n máa mú proof wá. Ṣọ́lọ́run ò ti fún yín ní proof ńsìn. Kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe fún. Ìyẹn tóun náà bá sì dúró lórí òtítọ́, tó bá sì fi àyè gba ẹ̀mí Ọlọ́run alààyè nínú ilé ayé ẹ̀ láti máa ṣiṣẹ́ lọ. Ọlọ́run má sọ wá di kòròfo alopati. Àdúrà mi kọ́lọ́ má sọ ẹ́ di wàrà àmúgbé pangolo sọnù torí iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ dáwọ́lé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mi ni. Beginning on the 28th December 2024, shepherds will be visiting the pastor's office in Imeko to seek clarification and assistance in obtaining certificates from 2 or more years ago. 2 or more years ago, tí wọ́n ti gba certificate rẹ̀. Wá gbé mi wá ọmọ Ọlọ́run, ìtànṣán ọ̀run tó mọ́lẹ̀ róró, fi agbára rẹ̀ dè mí lámùrè, rán mi níṣẹ́ sórígun mẹ́rin àgbáyé. Kẹ má bà ní bóyá mo àṣírí ni mo ṣe ẹ̀rí tèmi náà tí mo potato ojú tí mo wọṣọ ara ká lè mọ̀ pé kò sí nǹkan téèyàn gbọ́ tẹ́mi Ọlọ́run ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀. Kò sí nǹkan tó wọ̀ sọ́rùn báyìí. Tẹ́mi Ọlọ́run bá gbé ẹwọ̀ ó gbé ẹwọ̀ náà nìyẹn. Two or more years ago, wọ́n ti gba certificate. Wọ́n dẹ̀ sanwó àmì òróró tẹ́ta. Wọ́n sanwó gbogbo ẹ̀ pátápátá. Wọ́n tún lọ ra aṣọ. Ṣùgbọ́n kò sí ìwé ẹ̀rí. Tó bá tún máa wá sọ pé kán wá gbà ìwé ẹ̀rí wọn náà sí wọn tó ní kan tún mú wá. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Níjọ́ Ọlọ́run alààyè. When speaking to one of the individuals responsible for the certificate management, hello, a clear explanation was not provided. God bless you, sir. If a normal person, thank you as you are putting it in capital letter for me. Esther Yorinde, I don't understand what you are saying. I don't like the way single lady and man talking or taking. Amiororo, it's not like that in Pentecostal churches. Pentecostal churches, they don't give Amiororo. They just anoint. And before they anoint, that means that you are going to hold a post. You are going on a transfer to hold a post. That is when they will anoint you to be in charge. Or when they make you a member of laymen in the church. Or you become a deacon or deaconess. Deacon or deaconess. And it's going to be in front of all the church congregation. Then you will be the only one. Or you and your wife, you will kneel down, they will pray for you, and the pastor will just do a sign of a cross.
That is it. So don't bring that comparison here. We are not the same. Okay, sir, ma. Esther Ayorinde, you are a woman, yes. Now, I'm going to For Life. Toluwane For Life. If a normal person or just a member of the church speaks out the truth like this, they will say such person is antagonizing the church, blah, 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 blah. God bless you, sir. And I've been saying it for years, and I say, God, I'm tired. They are taking me to be a fool, to be a crazy haters of Celestia. Help me out here. Kò síbi tó ti gbàdúrà tọ́lọ́run bá rí ọkàn ẹ wípé iṣẹ́ yìí ò ń ṣe ní tòótọ́, á gbé olùrànwọ́ lọ́wọ́ dìde, ẹ̀ tọ́lọ́run wá gbé dìde, ẹ wo Àjàlá lọ́lọ́run gbé dìde. Ẹ wá wo sinimá o lóríta, ẹ wá wo sinimá o lóríta. Àjàlá lọ́lọ́run lò láti táṣìírí ìkọ̀kọ̀ Sita. To back all my saying all this while. I can't believe he wrote this. He didn't write it of his own senses. He was not with his senses. He was dazed and carried away in spirits. Òun kò ní believe pé òun lòun kọ kíní. Wọ́n sì máa lórí kíní yìí, ẹlòmíì lè má tí rí o, ṣùgbọ́n pé mo gbé jáde nísìn, wọ́n máa sọ pé Àjàlá kọrú nǹkan báyìí, wàhálà máa dé, ogun máa bẹ́. Sílẹ̀ fún àwọn olubi. If you continue like this, I will keep on supporting you in prayers. Yes. You've taken the rightful path now. I have decided to follow Jesus. I have decided to say all the truth. I have decided to get liberation. No turning back. No to but turn back. Satani afimu efon firi. Emagbo, when speaking to one of the individuals responsible for certificate management, a clear explanation was not provided, resulting in unresolved delays that have persisted for years. For years. Many years ago. The individual simply advised those experiencing delays in certificate collection to contact him for further assistance. Kí ni mo ti sọ? Owó ló máa bá dé. Owó ni ó jẹ́ kó sí yá o. Owó ni ó jẹ́ kó sóṣì. Ó máa mówó wá náà ni. Ọwọ́ ẹ̀dẹ̀ ni certificate yẹn wà. Àbí kó mọ bí tán kó sí, kó mọ àwọn tán wà ní in charge of it. Táwọn ẹ̀ náà tún fi ń pawó lọ́tọ̀. Gbogbo yín pátápátá lọ́lọ́run máa fún lókun lọ́rùn. Ẹ mọ̀ pé omi ò tó omi ló mú. Tó ní kò ha ẹ lóyìn, tó mi bá tó omi tó bá mú ó máa ha ẹ lẹ́yìn ní gidigba. Ọ̀gẹ̀dẹ̀ tó ọ̀gẹ̀dẹ̀ ló sọ pé ó bùṣán ó gbé mi kálò. Tọ́gẹ̀dẹ̀ bá tó ọ̀gẹ̀dẹ̀ wàá rí pé ó máa fún ẹ lọ́rùn ni. Go contact òun privately for assistance. What the heck? The safety of these individuals as incidents of robbery during travel have been reported. In such cases, parishioners demand refund
without any intervention from the church authorities. Shetori. Wọ́n tún lọ dè àwọn ọmọ owó bè sọ́nà. Ọjọ́ tó bá fẹ́ gbowó tán ní kan gbé wá, tó bá fẹ́ gbé wá, wọ́n tún ní pé kí driver mọ́tò kó tún fi nǹkan sí wọn nímú, wọ́n tún gbowó. Wọ́n lè gbowó yẹn lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin nígbà tán bá dẹ̀ rówó mú dọ́dọ̀ wọn. No proof. Àní gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ yẹn ní pastor's office, gbogbo yín pátápátá la máa flush out. Ní ogun ọ̀run máa flush out, not me. In conclusion, here we go. Embracing digital solution for the anointment exercise will not only improve operational efficiency, but also safeguard the well-being of church members and shepherds. Now you are talking. Alájàlá kọ́ ló kọ́ kíní yìí sẹ́. Ó wà nínú ẹ̀mí, nínú òkè keje nígbà tó ń kọ gbogbo nǹkan tó ń kọ yìí ni. Òun kọ́ ló kọ́. Òun kan fúnra rẹ̀ ò lè bìlífù nǹkan tó kọ yìí. Pé yé kíní ìdánwò ọmọbìnrin yìí. Ogun máa jà o. It is imperative for the church to consider these factors and take proactive measures to ensure a secure and seamless registration process for all participants. Tó jẹ́ pé nǹkan tí alàgbà Ọlárewájú Pius tó ṣe nìyẹn tẹ́ ní kò ṣe dáadáa. Accountability for everything must be in order. Everybody must be registered down. Everything. You must have your number. You must have your registration number. You must have your personal code. As a shepherd, as a holy prophet, prophetess, as whatever, and as ẹ̀yin tẹ́ pera yín ní ẹ ṣiṣẹ́ nínú pastor's office, wọ́n gbọ́dọ̀ máa ti ọwọ́ bọ ìdí yín from time to time. Kẹ́ máa ṣe ìbúra. Bẹ́ẹ̀ ni, Bible ò fàyè gbà o, Jésù ò fàyè ẹ búra. Ọlọ́run ò fẹ́ràn ọmọ èèyàn ò fòdodo, ó yẹ jẹ́ ká pàdé lágbèdè méjì. A máa búra ni. Èmi ò ní kẹ́ lọ mọ́kọ́ kẹ́ lọ má dá. Nǹkan tó bá ń ṣe ní ìdílé ẹ̀ la máa fi búra. Ó yẹ pé mo lóògùn ni ìdílé Ògún ló jáde. Ògún yẹn náà la máa gbélé ẹ lọ́wọ́, ọ̀bẹ la máa gbé ẹ lọ́wọ́ kò fi búra. Bó ní sórí burúkú tó bá ti wọnú pastor's office. Bó bá yẹ pé mo ní Ṣàngó ni ẹ Ṣàngó, ẹ gbàgbé gbogbo ẹ̀. Gbogbo kìíní pátápátá ẹ̀sìn pátápátá ló wà nínú sẹ̀lẹ̀. Tí ò bá sí ni, ẹ ní máa lọ fọ́ ẹyin, ẹ ní máa lọ fọ́ àgbọn, ẹ ní máa lọ lo idà, ẹ ní máa lọ lo kòkò, ẹ ní máa lọ lo bàbá ìṣàsùn. I remain your one and only, the vulture, the gentle lioness, the tortoise of Celestia. Òtítọ́ korò, ẹni tó bá lè gbé mi, àlàáfíà ni fún látayé lọ́dọ̀run. Yes, he needs to be very, very careful, Ajala, for this article. Don't go into anybody's paddy again. You are no more one of them. They've seen you now as an enemy. Number one enemy there. To bá rìn báyìí kó máa bojú ẹ̀yìn.
tó bá hallelujah fún ṣe hallelujah sí wọn látòkèrè, don't boy anybody lọ́wọ́, èmi ni mò ń pa nírọ́ fún ẹ. Wọ́n gbọ́dọ̀ máa rí ẹnu ọba ẹ níta mọ́, gbọ́dọ̀ bẹ́ anybody jókòó mu nǹkankan mọ́. Ọlọ́run má mú wa, ṣùgbọ́n wọ́n fúnra rẹ̀ náà wá tiraka. You are no more part of them. You've become their enemy now. And they don't know that you are not the one that wrote this article. It's the spirit of Jehovah Almighty that, you know, enveloped you. Ọ̀rọ̀ Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni bàbá mi. Thank you. Ní orúkọ Jésù Kristi. Wọ́n fi Psalm 114 wọ́n fi gbàdúrà fún ẹ bàbá mi Àjàlá. Psalm 23 náà wọ́n fi gbàdúrà fún yín. Psalm 91, Psalm 119. Èmi náà wá fún yín Psalm 109. Mo fún yín bẹ́ẹ̀. Psalm 109 yẹn ẹ máa fi counter wọn. Ìyẹn tẹ́ ẹ bá padà síbi ẹbí yín ni o. Ọlọ́rọ̀ ni wá máa fún yín láwọn ìjìnlẹ̀ àdúrà kan nínú bọ́ọ̀sì tẹ́ a máa jù bí bọ́ǹbù. But should you try to look back? Be careful, oh. You can't look back again, eh? You've chosen the path of righteousness. Should you continue in this path and allow the Spirit of God to guide you, to keep on speaking through you, to write a good report, to tell the truth? They might change you anyway because they don't want somebody that should be saying the truth, but you can be writing your truth out on your own page. Be prepared. God bless you. I thank you. I thank the Spirit of Jehovah Almighty that, you know, enveloped you, that pushed you. This is not Ajala that I know. This is not the Ajala that I know. Because lẹ́yìn tó ti kọ eléyìí, this thing ó ti kọ láti on the 28th tí mo ti tọ́jú ẹ̀. All even got the report tó she give nípa ìjà tí wọ́n sì jà ní Mẹ́kọ̀. Ó mú gbogbo ọ̀rọ̀ yẹn ó yí padà. Ó pancake ẹ bí mo ṣe panel beat ojú mi. The sweet out of it ló mú jáde. Táwọn èèyàn fẹ́ gbọ́. Ìyẹn ló kọ jáde síta. But I read out the complete story. It's never too late for as many that want to change and be on God's side. Àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé o tó sẹ́mi rẹ̀ nù o. Yeah, technically he has become a whistleblower like me. Yeah. He has become an individual who provides the right information to the right people. Yes. Yes, yes, yes. Olúwa ló ní for life. God bless you. God bless you. Remain lifted, sir.
bẹ́ẹ̀ ni o àwa EFCC rèé o mo ti rẹ́ni kejì mi mo ti rẹ́ni join body pẹ̀lú mi gbọ́dọ̀ má jẹ́ kó yí padà bìkan tó bá yí padà báyìí pàkọ́ ẹ̀ pọ́ndanran tẹ́ bá ń gbọ́ pọ́ndanran. tẹ́ bá ń gbọ́ pọ́ndanran. May Jehovah Almighty bless you for this article. May the Spirit of Jehovah Almighty continue to take charge of each time you take a pen or each time you sit down in front of your computer to start typing. May the angels turn your fingers around and make you keep on writing the truth and nothing but the truth. And we'll go on you see by yeka. Tori. God bless you. That is the roundup for today. I thank each and every one of you for being with me on this program. It's been a lovely one, an eye-opener, and a testimony that there is nobody the Spirit of God cannot penetrate. Yeah. Ǹjẹ́ máa serious o. Ogun yẹn máa le ṣùgbọ́n ogun o lè k'Olúwa má ṣe. Ìrókò tó gbà bọ̀dé gígé la ó gé. Ìrókò tó gbà bọ̀dé iná ni ó jẹ́ o. Ogun o lè ká. Agbára Ọlọ́run ká. Bẹ́ẹ̀ni, so, ẹ̀bùn oníhòhò, the MPIC editor. So you have to go to, anyway, you are still in Nigeria. Ó fa àwọn ọmọ ẹ sílẹ̀ l'Amẹ́ríkà. Torí pé ìwé ẹ ó ti mú fẹ́ nìkan tó fi ń ṣiṣẹ́, tó ń sọ tọ́rọ́kọ́bọ̀ fún ẹ. Àtàwọn gbàásìgbò sojú tó gbá. Fáìlì ẹni tó gbowó lọ́wọ́ ẹ̀ tó lọ bá ṣe ìmọ̀rẹ́jì fake marriage tó lọ ṣe má. Oh yeah, we need you to come out láti wá audit pastor's office for this year 2024. Gbogbo income tó wà ńbẹ̀ bó ṣe wọlé bó ṣe jáde àti iye tí wọ́n sọ fún ẹ àti tó fòbò gbà gbogbo ẹ̀ ní kó kọ sílẹ̀ kó gbé jáde. Ìbọn ọ̀nà ṣàṣọ fún ẹ pé editor ni ẹ. You are in charge, you are a member of MPIC. Mo rẹ́lẹ́yà tí wà àti tọ́ṣọ̀ tẹ́jọ́ ń ṣe. Tẹ́jọ́ ń tanra yín jẹ. Ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú. Fídíò tẹ́jọ́ ṣe ó wà lọ́wọ́ mi. Tẹ́jọ́ ń tanra yín jẹ. This is ọmọ bàbá ẹ̀. Ọmọ bàbá ọmọ etí ọmọ tí bàbá òun bí. Ó mọ̀ pé èèyàn ọmọ àjàrà bùkà irúwọ̀ iná ló máa sọ pé ọmọ bàbá ó lò ẹ́ ní tó bá lò ẹ́ sáà fi ẹ́ tó bá fi ẹ́ tọ́ bàtán á tún ní kó tún lọ forí gbà nǹkan kó tún lọ wá tún rẹ kó tún lọ fa orí àwọn kan gbà nǹkan. You stupid girl olóòórùn àyàmà pẹ̀fù ẹ̀lẹ̀ ó fi àwọn ọmọ ẹ sílẹ̀ l'Amẹ́ríkà láti jọ ìwé ṣòṣìkiri gbogbo owó tó dẹ̀ òbò náà ló sì máa fi ra tíkẹ́ẹ̀tì padà ìyẹn ò kìí ṣe tuntun torí nígbà tí tíkẹ́ẹ̀tì ẹ bá lapse ẹni ìwé tẹ̀ tí wá gbọ́n sí iná ó kí lo direct according to by you know you told me yourself now pé kò yẹ kéèyàn máa ra direct tickets èèyàn ó mọ bó ṣe máa ń short tó títáyé bá ra débì kan kẹ́hìndé ara débì kan ó rí pé ó ti rù tán bó ti yọ tẹ́ ẹ bá lọ dóbù ẹ̀bùn wo múkọ̀ mo like ni mo ṣe ń kìlọ̀ fún yín o Reverend bàbá wa olórí ẹ bá wa ẹ̀bùn oníhòhò ó yá o gbọ́dọ̀ lọ sí ọ́fíìsì pastor kó lọ audit account wọn bẹ̀ o
O gbọ́dọ̀ lọ ṣe yẹn náà, a gbọ́dọ̀ rí o. God bless me. I thank each and every one of you. It's really wonderful. I'm catching fun. Funny. Ayé ọpẹ́ yọ, gbogbo ẹ̀ já sọpẹ́. Gbogbo ẹ̀ já sọpẹ́. I'm having the time of my life. I'm having time of my life. I never felt this way before. Ooh, I swear it is true. And I owe it all to you, Lord. Mo yí orin yẹn padà fún yín, mo fi gbé bàbá mi ga. Kí n call me again. Me call me again, you. Call me again. I appreciate each and every one of you. Whoever that is there should give us the closing Thanksgiving prayer for a wonderful revelation and Bluetooth mode. To end today's program, because we have another one coming up at 8 o'clock in a few hours time. I just can love one conje. I no play jare na true I dey talk. Ta ló wà nítòsí kó fún wa ní opening closing prayer o. We need am. Hallelujah o. Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Michael mímọ́. Mímọ́ o Elédùmarè. Bàbá wa àti Ọlọ́run wa. Kábíyèsí. Ọlọ́run Paul Samuel Bílẹ̀ Joseph Oschoffa. Kábíyèsí. Ire tó mú wa bẹ̀rẹ̀ àjò náà láti January. Ṣé o bàbá mi? Ó kù bá wákàtí díẹ̀ tó díẹ̀. Bàbá mú wa la ọdún náà já. Àmín Jésù. Oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kó jẹ́ tiwa. Àmín Jésù. Ire tó ní ayọ̀. Ayọ̀ kó yálé gbogbo wa. Àmín o Jésù Kristi. Ìrànlọ́wọ́ bàbá gbé dìde sí wa. Àmín. Ìránṣẹ́ rẹ̀ ọlọ́mọ plenty. Ẹ fún ṣayọ̀. Ó ti sọ̀rọ̀, ó ti fúrúgbìn rere. Bàbá jẹ́ kó sẹ̀sọ nínú ayé wa. Àmín Jésù Kristi. Gbogbo wa yí wa lọ́kàn padà sí rere. Àmín o Jésù. Kí ògo ìjọ mímọ́ yìí kó ṣojú gbogbo wa. Àmín. Ká láyọ̀ ká lè yìn ọ́ lógo. Àmín. Ní orúkọ ọmọ rẹ̀ Jésù Kristi, Olúwa tó lùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ní Jésù Olúwa. Hallelujah, 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 hallelujah. Ẹ ṣé o bàbá mi, God bless you sir. Ẹ jọ̀ọ́ inbox mi ní full name yín o. Ẹ ṣé o. God bless you sir. Anybody is free to call in +32488259707. If you have something that you want to say it. Ẹ má fi nǹkan sábẹ́ aṣọ kú. This is 2025. Lókù péréte yìí. Speak up. Let us know what you are facing, what you are going through. If you don't talk, me I go talk to the little one where I can talk. I cannot talk to the one where you get for mind. I can only talk with the one where God put for my mouth too, and my heart, and my spirit to come and tell you now. God bless us. I really appreciate you. See you again in few hours time. 8 o'clock. Another Keri to Makenke. Hallelujah.